صلوا على النبي الكريم. pẹ̀lú ìyọ̀ǹda náà ibi tí awakọ̀ tẹ̀sílì fúnlẹ̀ sí ni àbáwọ̀ sì ti máa bá tukọ̀ rẹ̀ so òun náà máa gbé látẹ̀yìn padà Quran 23 àyà 31 ibẹ̀ ni a ti mọ̀ sí tẹ̀sílì pẹ̀lú kọ́nà kó ṣe rọrùn. Qulu la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. محمد رسول الله صلى الله عليه وسلم. قولوا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. صلوا على النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد وسلم. اللهم افتح لنا كتابك وسنة نبيك الظاهرة وباطنا وارزقنا العمل بهما بذاتك المقدسة. يا ربي زدني علما وفهما يا كاشف المشكلات ويا عالم الخفيات اكشف بوجوب أو وجود هذه معاني وفصل عن الخطأ والضلال وأنت موافق لكل شيء وأنت علام الغيوب. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Gbogbo jama adúgbò fọlọ́. Alhamdulillah. Adúgbò fọlọ́ mọ̀ balẹ̀ kan sí. Alhamdulillah. Ẹja sọ fún yín alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Kí n tó bẹ̀rẹ̀ gbìtá bákéwúdé àkọ́kọ́ náà ọ pẹ́wàá díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ẹ̀nà sí pẹ́jẹ́ kí n tó dé ó sì jẹ́ tọ́ba mi ló jẹ́ torí sí pé máa wù mí kí n kọ́kọ́ débi kẹ́nìkan kó tó dé kọ́dà bí ọmọ ti dé mo sọ láwọn yẹn pé tẹ̀síìrì tá a wá sí àwọn èèyàn máa bá mi jókòó ni bẹ́ẹ̀ nìkan bá ti dé jókòó wọ́n bẹ̀rẹ̀ sẹ́ àwọn yòókù máa bá mi ní ẹnu ẹ̀ kò sínú ìwà àwọn Ahlus-Sunnah wal Jamā'ah bẹ́ẹ̀ lẹ̀ sí ni kò sínú sí sí àwọn ẹni rí káwọn èèyàn máa jókòó dè wọn kò sínú sí sí wọn kò tún wá ní sínú sí sí wọn bákan náà kí wọ́n máa bọ̀ káwọn èèyàn máa gbọ́ ya ó ti dé kílẹ̀ máa wá rọ́ kí wọ́n jókòó dè wọ́n retí rẹ̀ ó ti dé ẹ̀nà lókẹ́kí kò sínú àwọn Ahlus-Sunnah. Ànábì wa Muhammad olùjẹ́ pé káwọn èèyàn bá jókòó tí wọ́n bá ń retí èèyàn ẹni tí wọ́n jókòó tí wọ́n ń retí wọn kọ́ wà ní wàhálà o. Ànábì wa Muhammad ní sọ fún wa pé ní man ahabba nínú riwaya kan yẹn nínú riwaya mi ó ní man arada
an yaquma an-nasu lahu qiyaman falyatabawwa maq'adahu minan nar. Ẹnikẹ́ni Ànábì ní man ahabba ẹni tí ń wù tí máa ń tọ̀ máa àbí man arada ẹni tí ń fẹ́ tọ́já sí pé ní an yaquma an-nasu lahu qiyaman kí wọ́n máa kó tẹ̀ dé òun láàrin tí àwọn kan tó bẹ́ẹ̀ an yaquma an-nasu lahu qiyaman ó ti dé ẹ̀dídé àwọn kan tó bẹ́ẹ̀. Ànábì ní kíkẹ́ni tínú ẹ̀ bá ń dùn sí kaba wọn tó ti fẹ́ ní fẹ́ tí ń retí nù irú ẹni bẹ́ẹ̀ falyatabawwa maq'adahu minan nar kọ́ máa ṣe méjì kó wọ́n wọ̀ náà ibi tí ọba yìí kó fẹ́ ní kọ́lọ́ lè wá. ní wọ́n máa gbé wọ́n ti dúró kọ́rọ́ létí kí wọ́n máa pè ọgbọ́dọ̀ pẹ̀lú tí a bá ti dá wà láyà pé lè ọlọ́mọ sánú wa sáàjẹ̀dẹ̀ ọlọ́mọ báyìí ọlọ́mọ fèrè jẹ wa ọlọ́mọ mójú kó láì fi wa ọlọ́mọ fèrè jẹ wa ọlọ́mọ mójú kó láì fi wa. á gbé kí ó wá níbi tí abákéwúdé ní àná a ti parí ọ̀rọ̀ Nábì Nuha alayhi salatu wassalam àwa fẹ́ bọ́ sọ̀rọ̀ Ànábì Hud. A'udhu billahi minash shaitanir rajim ẹgbẹ́ láti fi láti gbọ́dọ̀ Hud lánàá káwá sáré tọ̀ níbi tá a bá dé. Ọlọ́run wa tún sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ọba mi ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ọba mi tọ́lọ́run ọba sọ àwa fi lé àwa dúró síbi tọ́ba yẹn tó bá dúró sí kí àwọn àbá wa míì kí wọ́n tó bẹ̀rẹ̀ sẹ́ ní ọ̀la bisimilayi afa mi. ثم أنشأنا من بعدهم قرنا آخرين. ثم أنشأنا من بعدهم قرنا آخرين. nígbà tí Nóà lọ tán àwọn ọlọ́run dá àwọn míì sí ilẹ̀ bisimilayi. فأرسلنا فيهم رسولا منهم àwọn ọlọ́run wá mú yàn láàrin wọn aníkọlọ lè jíṣẹ́ fún wọn. أن اعبدوا الله. iṣẹ́ tá a ní ó jẹ́ fún wọn ni pé ẹ̀fọ́ lọ lẹ́sìn. ما لكم من إله غيره. àyè fẹ́ lòmíì lẹ́sìn lẹ́yìn ọba Allah. أفلا تتقون. sẹ́ẹ̀ ní bẹ̀rù ọlọ́run ní ẹ̀yìn wọ̀nyí ẹ̀sọ́ àbàmẹ̀sọ àńkọ́ tó ní àdédáradó. وقال الملأ من قومه. الذين كفروا. الملأ من قومه àwọn gbajúmọ̀ náà jọ rẹ̀ tí wọ́n jọra wọn lójú الذين كفروا tí wọ́n jẹ́ kèfèrí. وكذبوا بلقاء الآخرة. tí wọ́n sì gbà pé kò sí tíjà kìámà. وأترفناهم في الحياة الدنيا. táwọn ọlọ́run sì fún wọn lọ́wọ́ ayé tí gbogbo ọlá ayé pé sí wọn lọ́dọ̀. ما هذا إلا بشر. wọ́n ní kíni wúlù jẹ́ abara bíi tẹ̀yìn tẹ̀lé náà ni. يأكل مما تأكلون منه. irú tẹ̀yìn olùsí jẹ ní jẹ. ويشرب مما تشربون. irú tẹ̀ mú lómi kí èso mi gidi. irú ẹni ní irú ẹni wúlù náà mọ̀ kí ẹ̀rọ nípa oníbẹ̀rẹ̀ yìí tí ọ̀gbádùn tí olówó tí òbí sí. sábà lè lélẹ̀. ولئن أطعتم بشرا مثلكم. ẹni tẹ́ tẹ̀lé wọ̀nyí nìkan láàbàṣọ lórí ọ̀rọ̀ tẹ bá ló lòsì bíi kí yín báyìí lẹ́ẹ̀ máa tẹ̀lé o. إنكم إذا لخاسرون. ẹ má dààmú ara yín òfò ní ọgbẹ́yìn ọ̀rọ̀ yín o. tọ́lá tẹ̀lé lòsì tí òbí ṣe dédé ń pa ẹ kàn bá yàrá yín jẹ lásán. náà. أيعدكم أنكم إذا متم. ṣé ní bí ń tàn yín ìdí wúlù bí ń tàn yín ni pé ìdàbí tàn bẹ́ẹ̀ bá kú tán. وكنتم ترابا. bẹ́ẹ̀ ti dè gbẹ̀. وعظاما. bẹ́ẹ̀ ti di egungun fúlúfúlú sínú sàárè àyínnàkùn. Bismillah ẹ ká ẹ bá wà lọ́lù Kùránì. أنكم مخرجون. Annakum mukhrajun pé wọ́n kó wá dá yín padà sí ní níta yín nù pé ẹ balabalẹ̀ ẹ sábà máa sin lọ́hùn ẹ má kà yé fún babaláwo kí á máa wá gbé ẹ̀sán a tálẹ̀ yìí tó lọ sàárè tó darí ní tí wọ́n jọ àgbẹ̀ yìí dìde tí wọ́n fà lè kí á máa tàn yín bẹ́ẹ̀ ọba ti mọ́ra ìmọ̀nyá lè kí á máa sọ̀rọ̀ gba ọlọ́jà lè gbà. àyíháta ó jìnà síra wọn ó jìnà síra wọn. irọ́ ti ń pa fún yóò rí bẹ́ẹ̀ mẹ́ta fún o irọ́ ti ń pa lè kí á máa tẹ̀ ká wà lè kí á máa tàn yín ni. إن هي إلا حياتنا الدنيا. sẹ́ẹ̀rẹ́ mi tá à ń ṣe yìí nìkan náà láti ní ìyá ọmọ èèyàn jẹ́ kankan ìhíyà ìgbésí ayé ọ̀jẹ́ kankan ìlà hayatuna dunya ìṣẹ̀mí tá à ń ṣe yìí náà láti. namutu wa nahya. àmà bí sí àmà rẹ̀ sí wọ́n máa bí ma àwọn bí ọmọ kú ẹni bá ti kú o ti kú nù ni ẹni wọ́n bá bí ìsàyè nù ni àpapọ̀ ìdí àmà bẹ̀ kò sí ti jẹ́ bẹ́ẹ̀. wa ma nahnu bimab'uthin. wa ma nahnu bimab'uthin kò sì ní gbé wá dìde kankan ìdí àmà kankan ò sí. in huwa. ṣé bàbá àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí nísìnyí wọ́n ti àkídà àkọsẹ́lẹ̀kì àmà ṣubú abẹ́kọ̀ àwọn tí wọ́n ti àkídà àkọsẹ́lẹ̀kì àmà ṣubú nínú ṣẹ̀ríà Islam méjì ni wọ́n àwọn tí wọ́n ti àkídà àmà ṣubú ìran méjì ni wọ́n o ìran kan bẹ kèfèrí làwọn ìran kejì inú Islam ni wọ́n wà wọ́n ń jó ọkọ̀ mùsùlùmí sùpà kèfèrí ni wọ́n àwọn náà ti àkídà àmà ṣubú
onímọ̀ ni ó discover àwọn pé àwọn eléyìí náà ọ̀rọ̀ kèbèrè ni wọ́n sọ lẹ́nu yìí ọ̀rọ̀ kèbèrè ni táwọn náà bàbá ìgbà máa bẹ sẹ́rẹ́ àwọn jẹ́ ń sọ̀rọ̀ yìí nìsín ọ̀rọ̀ wọn kílà wọn àwọn ìlọ́sọ̀rọ̀ náà ń bẹ lẹ́yìn lẹ́tà wáyé wọ́n bẹ yunifásitì káàkiri àwọn abúlé ká yẹn ronú ń sọ̀rọ̀ wọn ni àti àmàlí lẹ́jọ́ wọn máa tàn yín bí kèbèrè bá sọ ìta àrètí kí kèbèrè àwọn mùsùlùmí ti sọ náà wà àwọn mùsùlùmí wọn ń sọ sẹ́yìn bí ìsìláàmù ti pè Ànábì wa Muhammad nígbà tí júwe bá ti pọ̀ tá yóò ti rí ó ní sàtẹ̀fẹ́ǹkù an-nasara ila 71 firqa wa sàtẹ̀fẹ́ǹkù al-yahudu ila 72 firqa wa sàtẹ̀fẹ́ǹkù hadhihi al-ummatu ila 73 firqa kulluha fi an-nar ó ní yahudi wọn ó pèsè 71 nasara wọn ó pèsè 72 àdìmúbà nàbì yóò pèsè 73 àti 71 àti 72 àti 73 gbogbo wọn yóò wọná abẹ́yọ̀ kan kí la ya Rasulullah wọn wá ní wà nàbì àwọn àwọn ni ó lẹ́ni tó bá dúró síbi tí mo dúró àti níta àwọn sàádé ìdí bá wà ẹni bá dúró síbẹ̀ nìkan ni sẹ́ẹ̀rí gbogbo lọ́jọ́ ní 73 wọn àti gbogbo 73 wọn ìbẹ́nu wọn ti ń jẹ́ ẹni tí ń ṣe dáadáa ìwọ ìbẹ́nu wọn ti ń jẹ́ aláṣejù sẹ́yìn ní 73 mọ̀ọ́ká 73 mọ̀ọ́ká níbi oní ìlú kò níbi wà sí kàtí mo ṣe mọ̀ọ́ká 73 tó pé kò sí tó lè gbé jáde ó kì í sábẹ́ ọ̀kan láàrin márùn ló pilẹ̀ rẹ̀ márùn ló pilẹ̀ rẹ̀ márùn ló pilẹ̀ 73 nínú márùn kàwárí jẹ́ kan nínú márùn mọ̀tẹ́sílà jẹ́ kan nínú márùn yẹn àwọn àdàríyà jẹ́ kan nínú márùn yẹn àwọn múrídìá jẹ́ kan nínú márùn yẹn súfì jẹ́ kan sẹ́wọ́n àwọn súfì aláṣejù ń bẹ láàrin wọn ẹni ire ń bẹ láàrin wọn aláṣejù ń bẹ láàrin wọn ẹni ire ń bẹ láàrin wọn àwọn aláṣejù àárín wọn wọ́n ní àkídà kan tá à ń pè ní àkídàtù tanasukhil arwah àkídàtù tanasukhil arwah àkídà tí àwọn aláṣejù súfì níyì tá à ń pè ní àkídàtù tanasukhil arwah àkídà yìí fi ń yé wa pé ọ̀sán kìámà kí ni ìtumọ̀ ẹ̀ tanasukhil arwah kí ni ìtumọ̀ ẹ̀ nínú àgbóyẹ̀sì ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀mí tọ́lọ̀ ń dá ìmọ̀ pààrọ̀ ilé ni kì í lọ kọ́lọ̀ bá ti dẹ́mi kan ẹ̀mí yẹn ọ̀dọ́ bí kankan yóò kàn máa pààrọ̀ bí tí ó máa bọ́ sí ni ìtumọ̀ ẹni pé bí ẹnìkan bá kú nísìn bó ti kú yẹn ó chíǹjì bọ́dì ni ẹ̀mí yẹn ó tó bọ́ sínú bọ́dì míì nínú bọ́dì míì ó lè mọ̀ jẹ́ yẹn yóò bọ́ sínú bọ́dì míì yóò tún máa lọ sẹ̀mí nínú bọ́dì míì automatically njọ́ tọ́lọ̀ ti dá wa bá a ti wà yìí àwa náà là ń lọ là ń ṣe kíni là ń bọ̀ ẹni tó nírò àkídà sọ̀rọ̀ ká nìyà máa wá àdéhìí tó kiri àbẹ pété àbẹ bá ti jáde ibi tí ó gbà bí ó ti rìn ibi tí wọ́n lọ fẹ̀mí yẹn kọ́ sí nígbàdí sáàpù àdéhìí wà fún tọ́bajẹ́mi ẹni kú bí ó ti jáde bí ó ti rìn ibi wọ́n lọ fi kọ́ sí nísàlẹ̀sàlẹ̀ iná nísàlẹ̀ ìsẹ̀yà àjẹ́nà lọ́wọ́ lókè ìsàlẹ̀ ní iná wà tí wọ́n ti bọ́nu ná ní bàdìsáwù sí náà àdìsí wà ẹni tó wá nítọ̀ ẹbí wọn ọ̀dọ́ bàdìsáwù àdìjẹ́ náà kọ̀lọ́ bàdìsáwù náà yóò wá bí tí ó tún ṣe kíni tí ó wọlé sí ni sílẹ̀ nípa báńkì àmọ́ wa. àwọn kan náà àwọn Sufi wọ́n ní àkídàtù tanasukhi al-arwah fáwọn ẹ̀mí ìtumọ̀ ẹni kébẹ́ mi kan bá jáde ẹ̀mí yẹn ọ̀lọ́ọ̀bì kankan ọlọ́ọ̀lẹ̀ wọlé sí ibòmíì ni ìtumọ̀ ẹni pé èèyàn ò ní kú èèyàn máa sẹ̀mí yóò máa pààrọ̀ àwọ̀ tí ń gbé káàkiri lóbi jáde pé tí ẹnìkan bá kú nínú àwọn tó lákìdá yìí lọ Sufi tí a bá mú ọmọ rẹ̀ tí a bá fi ṣe àlífà rẹ̀ gbogbo tí wọ́n ń rí lára bàbá ni wọ́n láwọn rí lára kọ́dà wọ́n máa sọ pé èmi ò rí èmi ọ̀rá yìí fún bàbá tẹ̀lé lórí o
ẹ̀ka àfẹjọ́ àyíká sùn ní sáájú àti gẹ́gẹ́ ní sẹ́yìn lọ́dọ̀ bàbá ti kan bàbá ti yàtọ̀ ọmọ sí kí ni ẹ̀mí ọ̀kọ̀ọ̀kan ni wọ́n lò ara ọ̀kọ̀ọ̀kan ni wọ́n lò báwo lè ti wọ́n ní nígbà mọ́ra ní màlálẹ́ àná ẹ̀ máa tó bàbá ti dé sára yìí bàbá ti dé sí lágbà tí sọ̀rọ̀ mọ́ nídìí lálẹ́ àná bí ìgbà tó yẹ kí bàbá náà tiẹ̀ ní kílẹ̀ ń dà wàrà yìí sí wọ́n kọ̀ wá àmọ́lẹ̀ kan lẹ́jọ́ bá ní ẹni bá ti dé sún fídíò ọ̀tí sọ yóò yìí àwọn ọ̀gbà pé bàbá tó kú lọ́wọ́ wọ́n gbà kọ́ bọ́ sára àyíká tó jẹ́ oyè ni irú àkídà yìí àkídà tanasukh al-arwah wọn ò bàbá kìí àmà wa ara wa náà ni wọn irú wọn náà ní sí pẹ̀lú ayé àti ẹgbẹ́ ni wọn tí wọ́n sọ pé ní yíyá ilá hayatuna dunya ẹ̀dẹ̀ àtàn tẹ̀mí ayé lásán ni nàmútu wà náà yá àmà tẹ̀mí àmà jí àmà jíjẹ ni wà má yóò lékun náà ilà dáa njọ́ táwọn táyọ̀ bá parí ìgbà ní ọ̀pá wárí gbogbo wọn yẹn wọ́n fi sákìdá kò sí àlùkìyámà ọlọ́kọ́lá wa níbẹ̀ but àwọn tó ṣe bẹ́ẹ̀ nínú wọn kì í ṣe gbogbo wọn àwọn aláṣejù nù wọn ni wọ́n ní àkìdá wọn sẹ́ra wọn Sufi ẹ̀jẹ̀ sọ̀rọ̀ wọn fún yín gbogbo wọn kéèyàn bú o ẹ̀sìn máa ń ní àkìdá tó gbogbo Sufi lè yẹn bú Sufi wọ́n pín sí mẹ́ta àyàbálẹ̀ lẹ́yìn ìsara tafsir Sheikh Ibn Taymiyyah òun ló pín wọn nínú tírà rẹ̀ pípé ní as-suluk ó ní àwọn Sufi ó ní minhum ìbẹ́nu wọn as-salikuna ila Allah ẹni tó fẹ́ súnmọ́ lọ́wọ́ ó sì fẹ́ mọ Ọlọ́run kàmá àrọ́pàá ghayruhu bí àwọn àbí tí èyí ṣe ó Sufi náà ti mọ Ọlọ́run òun náà fẹ́ gbọ́dọ̀ Sufi kọ́ máa Ọlọ́run kó di méjì wà minhum ìbẹ́nu wọn al-murtazaqa èyí tí ń fi Sufi wá jẹ ń fi Sufi wá tí ó jẹ ni àwọn èyí ló kọ́dọ̀ tiwa Sufi gidi wọn lọ́dọ̀ tiwa àwọn tẹ́ ń fi Sufi wá jẹ lọ́wọ́ lọ́dọ̀ tiwa ó di méjì wà minhum àwọn kẹta wọn Sufiyatu rọ́sìm ìkẹ́kọ̀ọ́ òye wọ́n náà sọ fún pé wọ́n wá pàtó alápọ̀ wọn fún lọ́wọ́ sọ ní mọ̀kádàmù nígbà tí ní máa pọ̀ wọ́n kó láti fà nígbà tí ní wọ́n pọ̀ wọ́n sọ ní sẹ́wù wọ́n sì wọ́n sọ fún náà lòun náà bẹ̀rẹ̀ ṣe sẹ́wù. àwọn yóò dẹ́kọ̀ ọ̀kẹ́ lọ́dọ̀ wa kí láti wọ́n dáhùn mẹ́tẹ̀ẹ̀ta mà táàtì mà pé eléyìí ẹni Ọlọ́run ni eléyìí owó ni ìwà eléyìí nǹkan kan o Sufi tó bá jẹ́ Sufi Ọlọ́run ẹ̀lọ́kọ́lẹ̀ gbogbo tí ọba ṣe nu Sufi yóò máa wé nínú kìtàbù wa sunna. Al-Imam Junayd tọ́jú àgbà Sufi ńgbà tó fẹ́ sọ̀rọ̀ ó ní tọ̀rí kọ́tù náà há nìyí ọ̀nà Sufi tá a wà yìí ẹ máa gbọ́ tó sọ ó ní mabniyatun ala al-kitabi wa sunna wọ́n ma ọ̀nà Sufi yìí sẹ́ni kìtàbù wa sunna fama khalafa al-kitaba wa sunna gbogbo tó bá ta ko kìtàbù wa sunna laysa min tariqatina kò sínú tàbí kàwá sábà kó pẹ̀lú tóyún nísìnyí bẹ́ẹ̀ ni wọ́n bá máa wà kí ni wọ́n máa fi wà kìtàbù wa sunna tí wọ́n bá sọ̀rọ̀ kí ni ó ti sọ̀rọ̀ eléyìí nísìnyí tá a bá wo ohun tí ó ti kí ni yàtọ̀ wà láti sunna kò sí yàtọ̀ ẹ̀rọ tó ti ní kìtàbù wa sunna tó bẹ́ẹ̀ fi ṣe Sufi tòun automatically gbogbo tí sunna bá kọ́ da ní ọ̀mọ̀ sí kí ni ìtú sunna bá ní ọ̀dà kí ni ọ̀mọ̀ sí nítorí mímẹ́lẹ́ yìí nù wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ irú wọn ní tẹ́sọ ní kọ́ tẹ́sọ torí yóò wẹ́ nípa sọ kò ní ṣe kíni kò ní rí ní kọ́ máa hùwà kíwà torí yóò wẹ́ nípa tó fẹ́ ṣe kò ní ṣe kíni irú wọn ní báyìí tẹ̀ hard work lọ́dọ̀ wọn irú wọn ní pera wọn lọ́lọ́run àwọn tó nìkan bẹ tẹ́ ń pera wọn lọ́lọ́run irú wọn ní pera lọ́lọ́run torí kọ̀ọ̀rẹ́ nìkún gbogbo tí a lù sùn àbá ti pátá ní ọmọdé kíni wọn kúnlẹ̀ àwùsá bẹ́ẹ̀ láwọn Sufi tó jẹ́ ní Ọlọ́run bẹ́ẹ̀ bá délé wọn gbogbo àwọn ẹlẹ́ àwọn ìyàwó ẹlẹ́ha ni gbogbo wọn ṣe gbogbo súnà tẹ́wò fẹ́ a ìwọ ìyá lù súnà ló súnmọ́ ká pè ọ́ ju Sufi lọ máa ń jẹ́ Sufi tó rò kó kọ́tọ́ dáa ni irú àwọn eléyìí ń sọ̀rọ̀ kọlu ẹjọ́ lọ́wọ́ máa ń ní wọn àmọ́ wọn sọ̀rọ̀ dáa mọ́ àmọ́ tẹ́lẹ̀ dáa mọ́ ni pé gbogbo tí ọba tẹ́lẹ̀ kò ní ṣe kíni Sufi kejì ní wọ́wọ́ kò ní sọ̀rọ̀ mọ́ gbogbo ọ̀nà tí ọgbà lọ́wọ́ yóò mójú bá díyá yóò mójú tó kankan ẹsì máa gbélé yìí dàníyàn sọ̀rọ̀ owó yóò sì máa kó jọjọ bí ó ti rówó ṣe mọ̀lúdì ìpamọ́dú ṣe kankan ọ̀rọ̀ yóò kí dà pé bísínẹ́sì ni ẹ̀rí yìí nìkan kò yé ìdẹ́ẹ̀fì máa wò ó àyèmàkánì ọ̀kan ará àwọn tí kò yé o ọjà ìmọ̀mọ́ ládùúgbò wa wọn parí mọ́sálásí àwọn ọmọ ìdílé ọkọ̀ mọ́sálásí yẹn ṣe ní gbígbé ní lọ lè mú àbáwá wọn ni kò jẹ ṣéwù ni o
bọ́ọ̀mù má dáadáa kọ́ mọ̀ nípa ìjọba sọ̀rọ̀ ọwọ́ àjẹ ìmáàmù tọ́ jọba wa kí wọ́n dárí bí yọ wà kàkí ó jẹjẹ àtọ̀ tí a bá fẹ́ kí máa níbi kí lọ́ọ́ yẹ kó ṣe àwọn mòlídìí ọ̀gbọ́dọ̀ ṣe àwọn ó ní bí ọ̀bá yìí o gbogbo àbẹ́yìn ṣe ni mòlídìí ò ní ṣe àláyéláyé yóò ní ó yé bàbá àwọn bàbá lọ́mọ tí wọ́n rí kò ní kí wọ́n jáde kò ní wo bàbá sọ́kàlà láyé ni tí a bá wà kí ìṣáyí yóò kéwu tí ọba kásùbà yóò kéwu wọ́n ti wọ́n kírun bẹ́ẹ̀ mọ́tòláṣí ní àdúgbò tó dáa ni wọ́n kọ́ sí ilé tó dáa wọ́n kọ́ síbẹ̀ ọkùnrin kan wá jẹ́ lẹ́kítọ́rà ní lásù wọ́n gbé wá láti tẹ́tì kan wá gbàtẹ́ lásù ọwọ́ rẹ̀ ti lé sí lẹ́kítọ́rà lòun ẹlẹ́kọ̀ọ́ ni lòun náà bá wá mọ́tòláṣí lòun wá wò pé wáyé tí ṣéèkì ọ̀hún kakíwó sókè ní àṣùbà wíkẹ̀ndì tó bá wà lé fún yẹn kakíwó sókè mọ́tòláṣí àti ìṣáyè àwọn òdìdí ní àwọn òdìdí bàbá òun ní sáré kan bẹ́ẹ̀ yẹn bí ní wọ́n láti ní fún àkókò àwọn ẹlẹ́bídẹ́sì tí wọ́n bí eléyìí lọ́wọ́ lọ́wọ́ bàbá ọlọ́jẹ́ mi yóò ẹ̀yìn ká tó wú lásùbà bàbá pé subhanallah ọlọ́jẹ́ mi yóò subhanallah láìkọ́ kí ni ẹbídẹ́sì tẹ̀bi ká bóun ti wá sọ̀rọ̀ àwọn àmì náà bẹ tí wọn ò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn náà jọyìn lòun náà bá lérò wọ́n bá dìde sí mọ́sálásí wa dàrú wọ́n wá pè wá ká wá parí ìjà nígbà tí wọ́n rojọ́ kalẹ̀ èmi sì ti mọ̀ pé ìdí ń ṣẹlẹ̀ ní pé ìjọba òye bàbá kẹjẹ ṣe wù mí wọ́n wá lẹ́tọ̀ ẹ ti rojọ́ ní máa ju bàbá lẹ́jọ́ ẹ máa lọ ọ̀rọ̀ náà yẹn ju á padà wá parí ìjà lọ́la wọ́n wá ní bàbá ọlọ́run tẹ̀mí yẹn kú ẹbí inú ẹlẹ́sìn máa mú torí ibi tá a parí ìjà yìí sí nípa ayọ̀ ni ayọ̀ ẹ wá bínú ẹlẹ́sìn kínní ẹlẹ́sìn máa ká máa wá tẹ̀ yín pé ẹ dákun kẹ́yìn náà bá pé yìí gbà yìí ṣe máa àyíká àwọn eléyìí pọ̀ ibẹ̀ la wá parí àwọn àtúntò àbá ń pè àlọ́wò sí àpẹ́ àkàrà máa kàdúrà ẹ máa bá wọn pàṣẹ yìí lọ òun náà pé àlọ́wò sí máa ṣe àdídì yìí pọ̀ ibẹ̀ la wá eré eléyìí ní sìn súnfì ní kọ̀mọ́tì ó ti di ṣéwù sẹ́wọ́n làwọn kọjá láti dùnú wọn ò gbà pé àkíyàmá wà wọ́n gbà pé ẹ̀mí kan kó mi kan yín bọ́ sí gbogbo tó bá lérò àkídà yìí kí ni ìyá ilá hayatuna dunya àbá mi. wà á ní àánú bí màá bò sí wọn ò gbà pé wọ́n gbé àwọn dìde náà. ẹ̀rí wúdù yìí rọ́jùlù arákùnrin kan ní ìfara alàlàyé kẹ́dìbà ìkúrọ́bọ́lọ́ ní ọlọ́wọ́ rẹ̀ ṣe. àwa ò sì gbà fún àyílà níbi ọlọ́wọ́ àgbà fún rárá náà. ìtinú àṣegẹ́rẹ́ òun náà ni wúdù ṣe nígbà tí wàhálà ìjọ náà pọ̀ náà ṣépè ní wọn. ìgbà tí wàhálà ìjọ wúdù náà pọ̀ kí ni wúdù náà ṣe ó ṣépè wọn ni wọ́n bì wọ́n lọ́wọ́ òun sùn ní wọ́n ràn mí lọ́wọ́ bìmáǹkà dàbòl wọ́n ti ní nkúrọ́ fọwọ́ wá bí àjẹ wọn wò ní farabalẹ̀ ọlọ́run ràn mí lọ́wọ́ kí wọ́n lè mọ̀ pé wọ́n lọ́rọ́ mi nkúrọ́ bá bí àjẹ wọn náà. ọ̀la àmà kọ́lílì. ọlọ́run ní lọ́lẹ́ ní sùúrù àmà kọ́lílì díẹ̀ ló kù làyùsùpì òun nẹ̀ nẹ́ẹ̀dì mi wọ́n padà dẹni tí ó sábàmà náà. àwọn ọlọ́run jágbe mọ́ wọn ìjágbe tòdodo jágbe mọ́ wọn. àwa ṣe wọ́n bíi koríko fẹ́sí jẹ̀kù tó kù lúkúlúkúlúkúlúkú ni mo fi ń júwèé wọn fún yín lánàá fáwọn adẹ́rù wúlá àwọn ni ọlọ́run wúlù sí fáwọn adọ́n fàwọ́lẹ̀kú bìtọ́gì àwọn amọ̀tẹ̀mọ́lù fàwọ́lẹ̀kú bìtọ́gìà wọ́n àmà adọ́n ẹlọ́sọ́sọ́ akọ fàwọ́lẹ̀kú bìkíhìn sọ́sọ̀rọ̀ àtíyà sàkárà àlẹ́yìn sábọ̀ àlàyálì wọ́n sàmáyìn yàtà àyàmì ọ̀ṣọ́mà فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية الله نوا ما ثمود أو ثمودوا فأولئك بالطاغية أتقوا على في فوانجا وما عادوا وما عاد الأولى nígbà tí ọlọ́run fẹ́ júwe wọn ó ní that demand wọ́n ga bí òkú ìgbọ̀n kan wọ́n bẹ̀rẹ̀ kásámà ọlọ́run láwọn yóò kó láti fi tìlù ha tìlìbìlà àdánù wọn sí orí ilẹ̀ mọ́ nígbà tọ́lọ́ wọn pa wọn run tọ́lọ́ fi pa wọn run bìrì ẹ̀yìn
atẹ́kùn gan atẹ́kùn sọ́rí tó gbóná àtìyà tí hàn bí wọ́n ti ga tó wọn atẹ́kùn gbé yóò wá nínú ọmọdé pàà atẹ́kùn gbé ní yóò nínú ọmọdé pàà atẹ́kùn gbé ní yóò nínú ọmọdé pàà atẹ́kùn yẹn wọ́n fẹ́ wá gbóná wọ́n fi wọ́n sọ̀gànná ń gbé wọ́n lura wọn èyí tó bá sọ fún tán atẹ́kùn tó ní yọ̀ọ̀dá rẹ̀ sẹ́yìn mọ̀ atẹ́kùn lágbà kò sí tí ò ní gbé atẹ́kùn ní agbára kò sí nínú tọ́lọ̀ kí bá yàn jà tí èyí bọ́ bẹ́ẹ̀ òbí jẹ́ kan nínú tọ́lọ̀ kí bá yàn jà tí èyí bọ́ bẹ́ẹ̀ atẹ́kùn jẹ́ kan ọlọ́run wa fi atẹ́kùn gbóná ó fi bá wọn jọ ádàlú wúlájà ìrí ìsọ̀rọ̀sọ̀rì atẹ́kùn tó gbóná áàtìyà tátẹ́kùn wọn hàn sàkárà àárẹ̀ sábò àlàyé àlè àní kátẹ́kùn yóò máa bá wọn jà sábò àlàyé àlè lóhùn méje wọ́tàmánì ìyàtà àyè àlè àti lọ́sàn-án mẹ́jọ náà. ọ̀tẹ̀lera wọn kò dúró. sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wà láwọn tá a wú yìí bí wọ́n ti ga tó wọ́n kú yànnàyànnà dáadé ni sọ̀rọ̀ wọ́n kú dáadé kàánà wọn àjàsù nàkàlẹ̀ wọ́n dà gẹ́gẹ́ bí èdíkè làbínú tí ò wúlò mọ́ bí igi làbínú tí ò wúlò mọ́ ọlọ́ni bá tàrà là hàn. sẹ́yìn ni wọ́n sẹ́kù ni sẹ́yìn ẹ̀ àwọn àjọ yìí wọ́n sẹ́kù mọ́ ni nígbà tá a pa wọ́n lẹ́tàn wọ́n sẹ́kù mọ́ ọlọ́mọ pàwárí o ọlọ́mọ pàkàrẹ́ kì í lé nípa ọlọ́mọ pàwárí ìtàn bá máa kà náà ní àlebá wọn pàdé mọ́ tọ́lọ́ bẹ́ẹ̀ pé fa àlùtàrà làwọn mẹ́ta kíá ìjẹ́ ìtúrí káwọn àwọn yìí kí wọ́n sẹ́kù lédè lè wọ́n ni apá wọn rẹ̀ wọ́n sẹ́kù mọ́ ibi tá a bá kéwú dé ní ànánu ọyẹ kẹtù bisimilá. ọmọ ṣáná mi ń bá di. kòrú ní àkàrí. ọlọ́run lẹ́yìn tí wọ́n àṣàna mi bá di kòrú ní àkàrí. àwọn ọlọ́run tó wá dá àwọn àràn míì tẹ́ ẹ bá wo tẹ̀ kan kọ́ọ̀dù lọ́lọ́ pé ìran kan lọ. níbí báyìí ọlọ́wọ́n bá pè ní kúrú àwọn ìran míì ìtumọ̀ pé ìran kan tó wá ọ̀là nẹ́bí tiẹ̀ ìran míì tó wá ọ̀là nẹ́bí tiẹ̀ ìran míì tó wá ọ̀là nẹ́bí tiẹ̀. ṣé lábẹ́ eléyìí nígbà tó lọ́ọ́ dáná àtọ̀lọ́ tán ànábì tó tẹ̀lé òun ni Húdù ànábì tó wá tẹ̀lé Húdù àwọn tó sọ́ọ́lì tẹ̀lé lẹ́yìn sọ́ọ́lì ọwọ́ kan Lútù lẹ́yìn Lútù ọwọ́ kan Ṣuaibu. ṣé ráwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a pè ní sọ́ọ́lì àti Lútù àti Ṣuaibu àwọn ni wọ́n wà lábẹ́ thumma ansha'na min ba'dihim qurunan akharin àwọn làwọn tọ́lọ̀ tún dá lẹ́yìn ànábì wa Húdù alayhi salatu wassalam. ẹ máa ń lọ suratu Hud sẹ́yìn suratu al-Mu'minun òun àti suratu Hud wọ́n tú ara wọn yẹ́n nípa àpàdà síbẹ̀ láti jó ní suratu al-Mu'minun náà sọ̀tọ̀ láàbọ̀ suratu Hud segin yóò parí ìtàn yẹn ọlọ́wọ́ bá sọ ti gbé thumma ansha'na min ba'dihim qurunan akharin lẹ́yìn àwọn wọn àwa dá wọn àdéhìn náà tẹ́lẹ̀ wá dé suratu Hud ọ̀yẹ́ ti suratu Hud ọ̀yẹ́ bá ka ẹ̀wù tọrọ Hud ẹgbẹ́ láti fi kọ́lé Hud. wa ila Adin aya 50 aya 50 al-aya 50 wa ila Adin ọlọ́ni ẹ̀jẹ̀ pìtàn Adam wúlẹ̀ fún yín àkáhùn Húdà ẹ̀dá kùn jẹ̀mọ́ ẹ̀ máa bá kálọ̀ màmá rọ̀ṣẹ̀ torí mo fẹ́ parí thumma ansha'na min ba'dihim qurunan akharin mo fẹ́ parí ẹ̀ ní wàá máa rọ̀ṣẹ̀ ẹ̀ máa bá mi kálọ̀. qala ya qawmi ẹ̀ máa tẹ́jú kan qala ya qawmi. Húdù ni mo pè é ìjọ mi ọ̀gbọ́dọ̀ láha. ẹ fọlọ́ lẹ́sìn kò sẹ́ni tó lẹ́sìn ẹ̀sìn tọ́jú ọlọ́lọ́. ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀ jẹ́ kankan ju pé ẹ̀ ń parọ́ mọ́lọ̀ ní pẹ̀lú sátẹ̀sìn. ẹ̀yin ìjọ mi. ìbí yín bí ti ń ṣe wàhálà tí ń pè yín lọ bí tọ́lọ́mù yìí ìbéèrè owó oṣù lọ́wọ́ yín ìbéèrè ẹ̀san lọ́wọ́ yín in ajiriya illa ala Allahi rabbi ọba tó dá mi ní ọ̀sán mi lẹ́sàn-án ṣe dá wà mí tì sí. sẹ́ẹ̀sì làákà yìí kí n máa ṣe wàhálà báyìí kí n máa gbowó ẹ̀ máa kó níbi tí ń lọ ni. sẹ́ẹ̀sì làákà yìí ẹ̀yin ojú ọdún. ẹ bẹ lọ́hùn obìnrin tì yín. ẹ darí padà sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ó sọ àánú àtìkẹ́ wàrà wá bá yín láti sámà. wàyà sí ni kún quwwatan ila quwwatikum. Ṣébẹ̀ iṣẹ́ ní ti ń jọyún lójú nígbà ẹ̀ga tóbi ẹ̀ lálàáfíà ẹ̀ lágbára. Agbára àwọn ìgbà tẹ bá bẹ̀rẹ̀ Ọlọ́run ló tóbi kágbára yín. wala tatawallaw mujrimin. Bí n ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ má yẹ yín padà kẹ má yà kọ́ kẹ má sẹ̀rọ̀ wò. Ẹ gbọ́ sí ilé nu. qalu ya Hudu. Wọ́n pè pé ìwọ Húdù. ma ji'tana bi bayyinatin. Nítorí owí
nítorí kò wí. وما نحن بتارك آلهتنا àwa ò lè fi òòṣà bá sìn àlepilẹ̀. عن قولك nítorí náà sọ yìí pé náà sọ yìí ni ọ̀wá ní jásọ̀ sàmà kò sí tó lérí àdígbà. وما نحن لك بمؤمنين. àti nígbà fún ọ àdíjẹ́ múmi ní láéláé ló fi jásí pé mẹ́rin máa ń ti dá wà èèyàn fi rẹ̀ láì balẹ̀ ni. èèyàn fi rẹ̀ láì balẹ̀ ni jíṣẹ́ ní jẹ ọ̀ràn yẹn kí kan gbà. وما علينا إلا البلاغ المبين. bẹ́ẹ̀ bá ní jíṣẹ́ ọlọ́run kò sí tọ́ka fún dáwà kò ní sọ ẹnìkan kò ní mọ́nítọ̀ ẹnìkan yóò kàn sọ tọ́lọ́ wí yóò mójú kò ní. ẹni tó bá wò ó lu ẹni bá wò ní lu ẹni bá lò ó lò yóò fẹsẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lò yóò ti ọlọ́run. ẹ̀yin ọlọ́run sọ́mọ́ ànábì pàdé ọlọ́run sọ́mọ́ ànábì kàdígbóni kálí báyìí ni pé láta àlẹ́ yìí. ẹni ọba sọ wọn o. bàmá jà lẹ́ka àlẹ́ yìí àfihàn má jà lẹ́ka àlẹ́ yìí àfihàn ìwọ ànábì ni ọmọ sẹ́nìkan àfihàn sẹ́nìkan yóò máa jíjẹ tiẹ̀ lónìí. إن نقول إلا تراك بعض آلهتنا بسوء. ọlọ́mọ kan burú sí wa ọlọ́mọ kan burú sí wa kò sígbà tí ìlàwà lè di àyà yìí wọ́n ṣàdúrà ni kí ni máa mú mi ṣàdúrà bí èèyàn bá jí sí ọlọ́run ẹni tí ń jí sí ọlọ́run ti ń sòdòdò ìlọrin bí èèyàn bá ń sòdòdò pẹ̀lú sí ọlọ́run ọ̀rẹ́ tí ó ní yóò kéré sáwọn tí ó jọta torí sábà pé àwọn èèyàn ìtọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ni wọ́n ń ṣe kọ́ ọ máa wá sọ pé tẹ̀sí yóò da bí ìgbà tí ọ̀hún bá nǹkan jẹ́ lára wọn lápẹ̀jùwe afáàtọ́jà àlùsùn náà wal jamaa yóò gbógun ti àwọn àfáà tí wọ́n ń ṣe jálàbí sáà àfáà tí ń ṣe jálàbí tí ń dá èèyàn lóhùn tí ń kú gbogbo tí ń lọ lílọ tí ń jó jíjó tí wọ́n wọlé wá kọsẹ̀ tí wọ́n wá sí tán tó ní gbogbo ọ̀dà lílọ ọ̀dà kọsẹ̀ ọ̀dà sẹ́ni tí ń jẹun bẹ̀ yóò fojú lé wọ̀ kò ní fojú lé wọ̀ kò ní fojú lé wọ̀ ẹlòmíì ọwọ́ bá àfa ní ọsọ ọ̀rọ̀ fáfá láàárọ̀ àfa àdéwàsí ń sọ̀rọ̀ tiẹ̀ lọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹni tí ọba sọ̀rọ̀ láàárọ̀ wá sí kankan bẹ̀ lọ́ba sọ̀rọ̀ jábẹ́ kí ni òwe bẹ́ẹ̀ lọ́rọ̀ tí mo sọ fún láàárọ̀ ìfi ní í ṣe wá sí ní ìrọ̀lẹ́ sọ́dọ̀ rẹ̀ náà gbọ́dọ̀ ta ẹlòmíì ń wúwa kan tí ń rò pé àfa àwọn ó ti mọ̀ sí wa àfa ò mọ̀ sí nínú ètò ọlọ́run àfa sọ̀rọ̀ lọ́wọ́ ìwà òun dandan làbá fi ṣe wá sí yóò lọ sí ní èsì fi ní ìṣẹ̀sì bí ọ̀rọ̀ àkọ́kọ́ àti ti nínú ṣé wàá rí bí ní ti sùn gbogbo tí ń la àwọn ọ̀rọ̀ yẹn ìgbà míì gan ó béèrè ẹ dáhùn ẹni ibi tẹ̀ ti ń dáhùn béèrè ẹnì kan sọ pé mi ní segin ní báwí òun sì ń sọ tiẹ̀ gbogbo àwọn wọ̀nyí wọn ò ní jọ rẹ àfọ̀dáwà ọ̀tá rẹ̀ ni wọ́n jẹ́ sẹ́ni bàbá tí wọ́n ń ṣe dáwọ̀ yóò máa ṣàdúrà pé ọlọ́run aburú tí ọ̀gbọ́n fi yọ̀ mímọ́ nìkan ni wọ́n ní gbogbo wọn ò ní fojú rí wò ó bá gbogbo bá wá sí wọn wà ní ẹnu ara ẹ̀ ló fi kó bá kódà wọn lè bá wọn tí ń wújú lọ ní gbogbo àwọn àlọ́ yìí lóní ọ̀dà gbogbo wọn ni ọ̀gbọ́n ṣe lójú rẹ̀ sóun nìkan làbá ni ẹ wá ní ọmọ rẹ̀ kú ẹdíyàwó rẹ̀ sáré ẹdíyàwó rẹ̀ paralyze ẹni tó fẹ́ lọ ara ẹ̀ bá ló ṣe kí ni kí ẹgbọ́n tí wọ́n wí fún kíní bí ni ẹgbọ́n tí wọ́n wí fún òwú bí wọ́n ní ìnà kúlù kò sí táwọn fún ọ kí ńlá tààrà bàbá rẹ̀ bá rẹ̀ láti rẹ̀ ti sùn yìí tó sí ọ́ tó fi ń ṣe bí wèrè báyìí àwọn òòṣà wa ní inú sí ọ. sẹ́wọ̀n wọ́n gbà pé oògùn òòṣà ọkọ̀ ló ta ní bẹ́ẹ̀ náà wọ́n ti gbà pé àkóńdáwà sábùkún bá ṣe pé tọ́fẹ́ lọ ara ẹ̀fà ló ṣe kí ni tó fi já sí pé àkóńdáwà gbọ́dọ̀ ní sẹ́rà àfa ètò owó láyé o àfa àti bá ń lo owó ìsàfà o àfẹ́ ètò owó kí wọ́n máa sọ pé mo lówó kì í ṣe fà yàfa àbùkù ní bàbá sọ ma fi olówó ní olówó kì í ṣe fà ní bàbá nǹkan mẹ́ta ní fà yàfa nǹkan mẹ́ta ní fà yàfa àkọ́kọ́ ìbẹ̀rù ọlọ́run tí wọ́n rí pé gbogbo tóun náà sọ ìṣègùn ńlò òdìbí ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ tí ó fi darí àlùmọ̀ ànábì òdìbí lò ẹlẹ́ẹ̀kẹta ìwà dáadáa tí wọ́n ní ó ní sòrò òkúnná ni wa àrè ìgbàwọ̀ sí nǹkan mẹ́ta ọ̀ṣọ́ àfáàlù tí a bá ń lóyìn pọ́nlọ́pọ́ wá wọ náà ó lè fowó kún fún o tóró fowó kún fún ànábì Sùlẹ́mánà alayhi salatu ó sì ṣe Yusufu lọ́ba alayhi salatu ó
ó sì fún Sùlùkàdínì lọ́lá láyé alayhi salatu. Dáúdà náà jọba ọlọ́lá alayhi salatu. Ọwọ́ Ọlọ́run fi kún tiwọn àmọ́ kò sínú táwọn etí lọ́dọ̀ àbá káwá pé ìlànà mílíọ̀nù àtiwálé àbá Ọlọ́run fi ṣe é bẹ́ẹ̀ o àmọ́ kò sínú táwọn máa pé mo fẹ́ dà níta àbá fẹ́ dà ní kójú ní mímọ́ níta àbá fẹ́ dà ní kọ́bẹ̀rù Ọlọ́run níta àbá fẹ́ dà ní pé kí n sọ kéde náà ó ṣe kí ni kí n máa múlò kí wọ́n sì rí mi lẹ́yìn tó dà sí wa Ọlọ́run kò fowó ròyìn ànábì ó ní wáyé ìnákàlà àdá ìwà rẹ̀ dà sẹ́ni mi àwọn wá rí báwọn ìyọ́ máa bẹ̀rẹ̀ ọ̀pẹ Ọlọ́run sí mi lẹ́yìn rẹ̀ má jẹ́ pọ̀ dá ọ́ ká mi àmì wo tó fi kàn mí tọ́tọ́ fi mi ṣe yẹ̀yẹ́ má fi ṣe kí ni torí táyì wo bá wá dé wọ́n ní katakata tí ń sọ lọ́wọ́ fi ṣe kí ni ọwọ́ ayé tẹ̀ ẹ́ kọ́dà tí ò ṣe wọ́n ló ṣe wọ́n nígbà kọ́dà wọn náà ní omi kò níbi tó gbé bọ́lọ́ bẹ́ẹ̀ lọ́tọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò níbi tó dúró ṣe kí ni ibẹ̀ lọ́wọ́ àmàlùwò tó kàn òṣòpọ̀ pọ̀ níbi sẹ́kìnì wọ́n lásà sí ló mú àwọn tí lọ́wọ́ tẹ̀lé àwọn afẹ́gbẹ̀rẹ̀ lọ́sà sí àwọn kìnnìkan ló sí ọlọ́wọ́ fàtí jíṣẹ́ rẹ̀ gbogbo tí ó sì wá tí ó kọlu sí ẹ̀kọ́ máa fi dáwọ́ gbogbo tí ó sì wá tí ó bá yín mọ́ni àwọn tí ń tẹ̀lé wa jẹ́ sọ àwọn tí ń tẹ̀lé ọ tó sọ pé kìnìún ọ̀dà kìnìún ọ̀dà kìnìún ọ̀dà níjọ́ tí nǹkan bá ṣe ọ́ àwọn yòókù wọn kò wọn kalẹ̀ pé owó sí ọ̀gá yín tí ń wí fún yín yóò iṣẹ́ tí láti bọ̀dá rẹ̀ tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀gá yín tó ní kíní kan dá kíní kan dá ọwọ́ ayé ti tẹ̀wọ́n náà báyìí o kálukọ́ wà ọmọ rẹ̀ ní ẹbí ọ̀pẹ ìdókò yóò máa sọ lóbi já pé ọlọ́mọba ọlọ́dà kọ́sà dúró ti wá ọlọ́dà kọ́sà dúró ti wá iṣẹ́ tá a gbé lọ́wọ́ ọlọ́mọdé yìí wà lọ́wọ́ iṣẹ́ tí àdánwò tó fi kà wá tí ó pàṣẹ jẹ́ ọlọ́mọdé kà wá àdánwò tó fi kà wá tí ó bá yí mọ́ni àwọn èèyàn jẹ́ ọlọ́mọdé kà wá nígbà tí wọ́n fura sí Húdù nísìn wọ́n láwọn òòsà wọn ni wọ́n kó bá Húdù pé oògùn àwọn ló ṣe kí ni ló mú ọlọ́pàá sì ti wá bẹ́ẹ̀. kọ́ọ̀lá. kọ́ọ̀lá ìní ìlú wọ́ọ̀rà. Núhù ní Húdù ní ìdí òṣèlú lọ́wọ́ mo búra pẹ̀lú Ọlọ́run. wà á ṣe àlù. ẹ̀yin ni ẹ lọ lè gba tí mo wí o. alẹ́ ní ìbàdí omi máa tó ṣe kú. gbogbo ẹgbẹ́ ẹ̀rí ẹ̀sà lóògùn òsè ẹ̀rí ẹ̀sẹ̀ kò lè ràn mí. sẹ́wọ̀n náà ọkọ̀ ìjẹra kó kò kí ń sẹ́wọ̀n. ọlọ́mọdé kọ́ràn wá ọlọ́mọdé kọ́ràn wá ọlọ́mọdé kọ́ràn wá àmọ́ ẹ bá fẹ́ ọmọdé sọ ọ́ níjẹta ẹni tí ò ní fẹ́ kó kọ́ràn nẹ́tíwọ̀kù ní sí lára rẹ̀ bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kù wọn kọ́ lẹ́sẹ̀ ara wọn bọ́ ọba tí ń wẹsẹ̀ àwọn sóògùn kankan bá sàmì ìṣe ọ náà àlejò ní òpèrè àwọn ọgbọ̀n bá a ti jòkó nísìn bàbá pàṣẹtì tí ò ní nẹ́tíwọ̀kù kò ní lọ èyí tó bá ní nẹ́tíwọ̀kù tó a bá pè kí yóò ṣe ẹni tí ń sóògùn nẹ́tíwọ̀kù ti wà lálẹ́ tí a bá sóògùn sóhun náà òògùn ó ṣe kí ni yóò kọ̀ lẹ́sẹ̀ ara wọn o ẹni tí ń ṣàdúrà bí wọ́n bá sa òògùn sí kò sí nẹ́tíwọ̀kù kò lè dáhùn ní ara rẹ̀ àdúrà sì ní gbogbo tá a bá pè ládùúgbà oríire níwà bẹ́ẹ̀ kì í ṣe ní gbogbo àdúrà bẹ́ẹ̀ ni káwá ló ń ṣàdúrà nǹkan kan lòun ó kọ́ ló ń pè nǹkan mí ní èyí ṣàdúrà kò yí wọ́n láéláé bẹ́ẹ̀ yẹn bá ṣàdúrà ayé máa ń ṣe kí ni yìí máa ń dá aṣọ àlùjáwò tó ń yóò tún dá ni. ìdú ni ìfàkìdú ni jẹ̀mí ha. ọmọ láti òdìrú. nù àdúrú ní íńtẹ́rì ẹ̀sà kò lè rẹ̀ mí èmi kí ó rẹ̀ fàkìdú ni ẹ lọ sàgùn yín fàkìdú ni ẹ lọ lè tètè yín ògùn tẹ́ bá sà ẹ lọ lè sà ẹ lọ lè tètè yín jẹ̀mí àyè ẹ pawọ́ pọ̀ kẹsẹ́ fún màlá òdìrú ẹ̀ ẹ́ pé kò lè ṣe mí sẹ́wọ̀n pé kí ni kan òfin ṣe ń dùn ọ́sọ́ ó ní ìní tawakkaltu ẹ bá ka. ìní tawakkaltu ala Allahi Rabbi wa rabbikum. ẹni tẹ̀mí gbára lé ọlọ́wọ́ bá tẹ̀mí ní àtọ́bátọ́ dání èmi gbára lé. ma min dabbatin illa huwa akhidhun bi nasiyatiha. ọ̀sẹ́ni kankan tí ń bá ń jẹ́ tọ́lọ̀ ń dá ọlọ́run ní gbà. inna rabbi ala siratin mustaqim. ọlọ́run bá mi sì ní ibi tó yẹ kí ló dúró sí ẹgbọ́rọ̀ sí ọdún sọ́fẹ́ o káfẹ́kọ̀fẹ́ o ó dùn ní ẹlọ́ọ̀lì ìsà gbogbo tẹ́bà sí kíni tẹ́bà sà kò lè ràn mí ẹni mo gbára lé ọba tó dá mi tó dá yín mi lèmi gbára lé ọba náà sì ní ọ̀sẹ́ni tí pa rẹ̀ ọ̀ká ẹ dákun sí ìyẹn lọ́lọ́ nǹkan máa sáré kiri
ọkàn wúlò balẹ̀ síta ní torí pé kò mú ẹbọ mọ́lọ́hún ìjọkíjọ tí mùsùlùmí ọba ti fẹ́ bọ mọ́lọ́hún ọkàn rẹ̀ balẹ̀ sórí yánà bí wọ́n sàkínní kan ẹnìkan sàkínní kan bọ́ọ̀ bá ti ṣẹbọ ìwọ kí ọ náà ìwọ bọ́ wúlò challenge wọn ó ní ẹlọ lè sàṣìmí lápapọ̀ tẹ ẹ bá wá sàṣìmí tán nǹkan kan ò lè ṣe kíni kò lè ṣẹlẹ̀ torí pé mo gbára lọ́lọ́run tó dá mi tó dá yín ọkàn mi sì balẹ̀ pé ìní gbára lé torí kápá gbogbo ayé ọwọ́ ẹ̀ ló ṣe kíni ẹnu tí bẹ́ẹ̀ lóògùn tí ọ̀yá wò èèyàn bóògùn ọba jẹ́ ọlọ́wọ́ sáyìn èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ sọ́dọ̀ ìbákọ́ra o ẹ̀mí ẹ̀ sọ́dọ̀ ìbákọ́ra o tábà o máa tẹ̀sí ló ṣàyà tí inú aláwọ̀ tó sì lẹ́yìn mẹ́rin màmá kàwárà sọ́dọ̀ ìmánu nípa ayáyà wọn ó lóògùn ò lè ṣiṣẹ́ àfikọ́nà òun yóò dá sí kó tó ṣiṣẹ́ tó bá ń bẹ̀rẹ̀ sí bọ́ọ̀ bá ti bẹ́ lọ́hùn tọ́lọ́hùn bá ti gbà fún ọ bí wọ́n bá sáàkù sí ọ ọlọ́hùn ní kí ó jẹ́ lára rẹ̀ kò ní jẹ́ àwọn ọ̀rọ̀ bá ń sọ yìí kì í ṣe àwọn ọ̀rọ̀ tí a kàn sọnù tẹ́ra àwọn ọ̀rọ̀ tí a ti rí ẹ̀rí fún ni àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tá a ti rí ìdánilójú lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tọ́lọ̀ wọn bá ti dóòlà wa bí kò sí tọ́lọ̀ fi dóòlà wa ìmánì tá a ní pẹ̀lú ọlọ́run bí èèyàn bá lè ní ìmánì yẹn ó gbóògùn òògùn kò sí ti jẹ́ bẹ́ẹ̀ kò sí ti jẹ́ bẹ́ẹ̀ afáàmì ẹ̀mọ́ sọ. àyìn táwa la o. tẹ́ ẹ̀ bá wá gbà. àkọ́dí abúlákùnkùn máa ń rí sí níbi ilé ikú. ìtí wọn náà ní sí ó ti jẹ́. wáyà sábà ní kúrọ́ bí ìkàwọ́ máa ń gá ìrà kan. ọlọ́wọ́ padà máwọn míì wá tí ọ̀dà jẹ̀yìn lọ o. alátẹ̀dúró náà ó ṣe ya. wọn ò ní fara ní ọlọ́run bó ti lè wò kọ́ máa. inna rabbi ala kulli shay'in hafiz. ọlọ́run ọba mi kò sí tí ò rí kò sí tí ò bójútó. walamma jaa amruna. nígbà tí àti àwọn olóhùn dé àtẹ́tọ́wà ń bẹ̀ ìtumọ̀ ẹ̀ látẹ́kùn tó dé kí ni atẹ́kùn náà lọ fẹ́ wọ́pọ̀ wọn. najjayna Huda. aláwùdù kú láàrin wọn. walladhina amanu ma'ahu. pẹ̀lú gbogbo àwọn tó ní mẹ́rin pẹ̀lú húdù aláwọn àjẹ́ tí atẹ́kùn ọ̀pọ̀ wọn. bi rahmatin minna. àánú àwọn ọlọ́run lé bàbá wọn. wa najjaynahum min àdáwà ìsìnlẹ̀ ìyàtọ̀ aṣọ kó nípa àwọn àjọ kàn wọ́n torí pa àwọn bẹ̀rẹ̀ ọlọ́run. wa tilka Adun. àwọn àjọ dàlú wúlá la pìtàn wọn yìí o àwọn àjọ dàlú wúlá àwọn la pìtàn wọn yìí o yà á tún di ayé àtẹ̀rọ bèèrè gbogbo àmì ọlọ́run wọn takò. wa ataw rusulahu. òjíṣẹ́ tá a rántí wọn wọ́n sẹ̀ ẹ́. wa tabahu amra kulli jabbarin anid. àwọn tọ́ọ̀gì àárín wọn àwọn olólùfẹ́ pé ń jà bá wà nídìí àwọn màláwù àwọn màláwù ni ọlọ́run láwọn tọ́ọ̀gì àárín wọn tí wọ́n yẹ ẹ̀rọ náà ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n tẹ̀lé ni wọ́n fi jìyà. ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀yàn bá tẹ̀ lọ́rọ̀ ẹni tí ń takò ẹni tí ń sin lọ́hùn bọ́lá wọn bá fi àjẹ ẹni tí ń takò ẹni tí ń sin lọ́hùn ẹni tí ń tẹ̀lé lóde kí ni. onímẹ̀rìbọ̀ kọ́lá ọ̀yọ́kọ́ rẹ̀ mẹ́rìbọ̀ ọmọ rẹ̀ ọ̀yọ́kọ́ mẹ́rìbọ̀. ọlọ́run ní ìta àfikún ẹ̀ yìí láyé yìí làánà ọ̀jẹ̀ tiwọn sẹ́wọ̀n jẹ́ pé làánà sẹ́wọ̀n tó máa làánà ọkọ̀ jẹ́ pé yóò bá ní túlé pé bẹ́ẹ̀ ni mo túlé ìbùnú sí di mi bẹ́ẹ̀ ni ẹni tó wọ́ sí di ó túlé ìbùnú mo túlé ìbùnú sí di mi ìdí ń jẹ́ làánà tẹ́ bá lọ wọ́ sí di yẹn dáadáa mo ti sọ̀rọ̀ nípa làánà bíi ẹ́písọ́dù ogún àkọ́kọ́ mo fi sọ yọ fẹ́ kí wákàtí mẹ́jọ tí mo fi sọ àti mẹ́wàá ẹ lọ wò dáadáa ìdí ń jẹ́ làánà òun ni ká yọ bàjẹ́ kéèyàn wọ lọ́jọ́ àlìkíyàmù ẹni ọlọ́pàá làánà rẹ̀ ayé yọ bàjẹ́ tọ́ba jọ àlìkíyàmù yọ wọ náà wọ́n fi dúpẹ́ àlùbọ́ọ̀dù rahmatulahi ìdúnyà wal akhirah fọlọ́ wọ́n gbé yẹn jìnnà sí ìkẹta yé àtànàjọ́ àlìkíyàmù àti ìdíjẹ́ ọlọ́pàá làánà wa ọlọ́pàá jàrí làánà ẹni ọlọ́pàá làánà ayé yọ dàrú ayé ọmọ rẹ̀ dàrú àwọn ọmọdé wọn ní kò ní kókó ọba níjọ́ àlìkíyàmù yóò tún wọnú ọlọ́pàá jàrí làánà ọlọ́pàá làánà wa ọlọ́pàá làánà wa ọlọ́pàá làánà wa. ọlọ́pàá àwọn adàlú wọn láti wọ́n tẹ̀lé wúdù yìí kápá rúrọ́ bà wọn wọ́n ti ṣe kèmí pẹ̀lú ọlọ́wọ́ bá wọn. ọlọ́ni ègbé láéláéláéláé kọ́ máa bá wọn lọ sí ètùbí àlìkíyàmù. وإلى ثمود. nígbà tí wọ́n ní fún máa ṣá náà nígbà yìí kúrú ní àkàrí
àwọn míì tó wáyé ọlọ́wọ́ wá fẹ́ káwọn tó wáyé lẹ́yìn wúdù ọwọ́ adé tó wáyé láti àmúdà ó tún wá káwọn ìjọ támúdá wá. ẹni táwọn náà sáwọn eléyìí ànábì sáyìí ni. sáyìí náà ń pa àwọn ìjọ rẹ̀ ẹ dàpọ̀ ọdún abákan yìí lọ ẹ máa wọ́n sáyìí ọkọ̀ bí fún ọ. ẹ fọlọ́ lẹ́sìn kí ni wọ́n akọ́wí kí ni wúdù kọ́wí kí ni sọ́yìn kọ́wí ẹ ìgbé gbogbo ànábì ọlọ́run mú ọ̀fọ̀rẹ́ ẹbọ sí rí lóbi dájú pé mo sọ mọ́sálásí láti bá yọ ní mo ní àwọn àfẹ́sìn nítorí kó wọ́n kọ́kọ́ lọ fún náà mi ìyẹn ẹbọ ni kí wọ́n dáhùn ìyẹn ọgbọ́n tí ń jẹ́ ẹbọ yé kí akọ́kọ́ jìnà sí ẹbọ náà sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ó kírun kò kírun ó fúyẹ́ sẹ́bọ ọ̀rọ̀ ó gbàwẹ̀ kọ̀ bẹ́ẹ̀ kọ́dà ọlọ́wọ́ ní fi jẹ́ ẹbọ ọlọ́wọ́ kò ní jẹ́ ó sì náà yóò kò ní jẹ́ òkùn sí ìfẹ́ mú bẹ́ẹ̀ yóò kò ní jẹ́ ó sì náà yóò fi jọ mú sí. èyí ti ṣe pàtàkì ọlọ́wọ́ fi tì abẹ́rẹ́ bọ́ ọlọ́wọ́ fi tì. tọ́badíjọ́ àlùkìyàmà gbogbo ẹ̀ tọ́badíjọ́ mú mi ní tí ọ̀sẹ̀ bọ̀ ẹgbọ́n mi dáadáa tí ọba ṣe bọ́ láyé tóbi lọ́bọ́lọ́ kò ṣe bọ́ tóbi lọ́bọ́lọ́ tọ́ba lẹ́sẹ̀ tó ṣẹ̀ ọba mi ò ní tọ̀ ẹ bá mú lọ́nù ná ànájọ́ kọ sí pẹ̀ ọlọ́wọ́ bá yọ̀dá àwọn ilé ọlọ́wọ́ yọ̀dá àwọn kan tó tẹ̀sẹ̀ wọn tọ́ba yá àwọn sàábò sí pẹ̀ tọ́ba yá àwọn àfáìsì tí wọ́n tó délé wọ́n sí pẹ̀ tọ́ba yá gbogbo ọmọ tó wà Kùránì ọmọ tó wà Kùránì yóò sí pẹ̀ gbogbo àwọn ọmọdé wo wọ́n ti kú làwọ́dà wọ́n bá ti gbàgbé jáàmù wọ́n sí pẹ̀ wọ́n ní ọlọ́run bàbá mi ní yọ̀dá rẹ̀ ìyá mi ní yọ̀dá rẹ̀ ọlọ́run ní ọyá pọ̀ yọ̀dá yọ ọmọ ìyá Kùránì tọ́lá àwọn tó bá hálù Kùránì àwọn ní fámìlì ọlọ́run àwọn ní ahlullahi wa khassatuhu ẹ bá hálù Kùránì fámìlì ọlọ́run nù àwọn abàkẹ́ ọlọ́run àwọn hálù Kùránì àwọn lọ sí pẹ̀jọ́ àkíyàmá tí a bá wá sí pẹ̀ títí àwọn nǹkan bẹ̀ ìṣòro kà wọ́n bí wọ́n ti pẹ̀ tó ìṣòro kà wọ́n àwọn nǹkan bẹ̀ wọ́n lọ ọlájọ́ àkíyàmá ọlọ́run kò fi wá sínú wọn ọlọ́run dáa náà lọ ọlájọ́ àkíyàmá ọlọ́run ni wọ́n lò wọn tó bá jẹ́ òye àwòrán hàn tí wọ́n jẹ́ òye ọlọ́run tọ́lọ́ wọn bá kọ́ ọ̀pá òye láyà wọn tó bá jẹ́ àkíyàmá gbogbo olú tọ́jáde lára yìí tọ́jáde inú yóò wá ń bẹ́ sabala bí wọ́n bá wá dàbà wọn èèyàn kọ̀ọ̀kan ní tọ́ba jẹ́ olùfẹ́ wọn yóò dì mọ́ èèyàn kọ̀ọ̀kan bí wọ́n bá ti wá pọ̀ tó bẹ́ẹ̀ lè lọ́tẹ́ni wọ́n ti kiri tí ó kù tọ́ba wá gbéra pẹ̀lú èrò kókó tọ́ba gbéra lókè àti láti báyìí ńlọ balẹ̀ sọ́jọ́ ìjẹ́ náà ni ẹlòmí ọlọ́lẹ̀ méje ẹlòmí ọlọ́lẹ̀ mẹ́ta tí ó fi pa nílùú rẹ̀ pátá àwọn ìmọ̀ àwọn ọmọ ti ṣe jáde àmà wọ́n máa kó jàmọ́ àwọn kò gẹ̀rẹ́ láti ṣe ẹjẹ́ tí wàá kérò tó yìí àwọn ọ̀sẹ̀ kù tí àánú ọlọ́run fi ní bàbá wọn bóyá tí ló mú bóyá sì lọ́lọ́ sí bóyá sì lọ́lọ́ àmọ́ tá a bá dénú sẹ́rẹ̀ àbá ọlọ́wọ́ wa ní ẹmu lọ ná kọ́ díẹ̀ ẹsẹ̀ tó bá díẹ̀ sábọ̀ padà sí anaduwa Muhammad ó ní láyà kàlùkù fi náà kò ní parẹ́ sínú náà máa ń ká nà fi kọ́lùbì yìí ẹni tí ń bá ń bẹ́ ní ọkàn rẹ̀ mìtìkọ́lù hábà títí náà ìmán tó ti fẹ́ àwọn ọkàn rẹ̀ kò yóò tí ní báyìí lọ ìmán ìta bá bẹ̀ ẹni wọ́n ní parẹ́ sínú náà o yóò jí àtúnyọ̀ padà wọ́ àmọ́ tọ́ bí ọba tún tọ́ gbà wẹ̀ tọ́ mọ̀túmọ̀ òwòdó lára máa dà fún nínú ìlà tí ò kílíà sí ọkọ̀ tọkọ yẹjú kọ́ ọmọ tí jábọ̀ kó kílíà rẹ̀ dànù wàláyà ọwọ́ náà ìmáàmù kan lóògùn state ẹ̀jẹ̀ pínlẹ̀ rẹ̀ fún yẹn kọ́kọ́ ayẹlẹ́ ní jẹ́ ìmáàmù ọ̀rọ̀ rẹ̀ ọkọ̀ ayẹlẹ́ ìmáàmù ni tọ́wọ́ àkásùká àkótísọ́ fún yín ní ìdí ìsọ ìmáàmù ní lóògùn state yóò wá àkásùká ọwọ́ ọwọ́lé ìmáàmù ti tó sáfù ọkùnrin jẹ́ kọ́ gbájú ní wọ́n á fi sáfù dada ní sìkámà ọmọ tí kan bá wọlé wọn ní ìmáàmù ẹ̀bọ́ sí ìmáàmù ní àgbàsá kí ọtí tó ń pa yín ọlẹ́ ní kásùbà fún wa lọ́dọ̀ ló mú tí o àmẹ́ẹ̀dì ìmáàmù ẹ̀bọ́ sí ìmáàmù ní ẹ má dá lóhùn ọtí tó mú ní ó ní mo mú tí ọtí sì ń pa mí àtàlẹ́ àná mo sì mú kì í tán àmọ́ ní ìmáàmù ẹnìkírun ọtí ọ̀pá mi lílọ níbo mo ti pàdé yín láago méjì lóru àná ìpàdé mi náà mú tí ó ti ń bọ̀ ẹ ò yàmá ọ̀pàdé lè mọ́mù lẹ́ni ìta ọgbẹ́ bọ́wá bẹ̀ èmi sàjù yín lọ ìmọ̀mù ọmọ tí lè mi ẹlẹ́bọ̀ lẹ́yìn èmi kí wọ́n lè jẹ lè mọ́mù tọ́lọ̀ wọ́n gbà lójú tí yín lọ
ọmọ tí náà pàṣẹ pàṣẹ rẹ sí wàláyé ọwọlé wọn kà sẹ́yìn ti káàrún kan ọdún kẹfà rí nǹkan bàjẹ́ bá èèyàn ní sinimá lọ́dọ̀ wa pọ́nmọ́ lọ́kàn ọdún kẹfà rí àwọn àdìsí káàrún lọ́dọ̀ mi mọ́sálásí ìdílé kò dáwọ́ mi nìyí wọn bá pè láti abúlé kan pé ìmáàmù kan o ìmáàmù o di kírísítẹ́nì ìmáàmù di kírísítẹ́nì mo ní mùsùlùmí ti kírísítẹ́nì àbí ìmáàmù wọn ní ìmáàmù ṣe di ọ̀dà kò sí láyé ẹ̀dá ti ká kojú ọkọ̀ mọ́tò ìjà lọ bàbá kó mọ́tò méjì kó di orí mi yẹ ṣé òye yá di wọn bẹ pẹ̀lú wájú ẹ̀nà lọ ṣé òye yá dé bẹ pẹ̀lú wa labá dé ibi tọ́ ká tó bẹ̀rẹ̀ sẹ́ ẹ̀já lọ ní balẹ̀ ẹ̀mọ́ pẹ̀lú púpọ̀ aláàbòdì ayọ̀bí sí balẹ̀ sàlámù àlékún balẹ̀ ọ̀rọ̀ bàbá yìí lakọ́ sí àwájà wọ́n ní ìmáàmù kan di kírísítẹ́nì kọ́dà ìmáàmù tó fowó ara ẹ̀kọ́ mọ́sálásí báyìí nítọ̀ bẹ́ẹ̀ náà ti rí mo gbọ́ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ yẹn àfa náà ni àwa kò kú sẹ́yìn àfẹ́ tí gbọ́ ni alágbọ́ náà ni àfẹ́ gbọ́ tọ́ akọ̀lọ́dọ̀ bá lè lò tọ́ ẹ̀ sọ́lọ́dọ̀ mọ́ wà gbà sàlámù alẹ́kùn máa ń yóò bá afẹ́ ẹ̀dẹ́ kaba bẹ́ẹ̀ dẹ́ àkókò lẹ́mìí náà nù ní tí mo bá wà mo bọ́ bẹ́ẹ̀ nìkan di kírísítẹ́nì ìmọ̀ wá sí ó ní bá ti di náà nù kọ́dà ìmọ̀ àdọ́dọ̀ òun yà nígbò ti di kírísítẹ́nì kọ̀dọ́dọ̀ òun mọ̀ àwọn sì pé kọ̀dá òun ẹni òbí kírísítẹ́nì yìí o lè mọ̀ ní odi méjì ọkọ̀ mọ́sálásí ààrẹ odi méjì òun là dání central box ìlú òun là dání ibẹ̀ odi mélòó òun ló wá joyè ajínigbéhùn ní sáárì odi mélòó ọ̀ àdì kírísítẹ́nì ńgbà akọ̀rọ̀dọ̀ mọ́ adágbére ni wọn àti rí balẹ̀ ìlú a sì rí ọlọ́dọ̀ ètò di kírísítẹ́nì fún àlọ́dọ̀ rẹ̀ àǹfààní náà rọ̀ pọ̀ púpọ̀ ibi ẹbọ ní lọ́bẹ̀ àbẹ́túgbọ̀ kàmí ibi ẹbọ kan ní lọ́bẹ̀ àbẹ́túgbọ̀ kàmí fún àlọ́dọ̀ rẹ̀ tọ́ sàlámù alẹ́kùn àfààní ẹ̀fẹ́ bára bá ìyá gbọ́ àwọn ní ká gbàgbé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́sálásí tó ń kọ́ yẹn káwọn tí ó kírun máa kírun bẹ́ẹ̀ àbóhùn tó ń wo òwò kírun mọ́. a ní kí ló dé ìyàwó tó fẹ́ láti ilẹ̀ kìrìsìtẹ́nì ni àwọn afurá tó wáyé ìyàwó ẹ̀ lọ́sọ di ìyàwó sì ti tọ̀ àwọn rèé èmi rèé láàrin èmi àti wọn àtọ́lọ́hún kìrìsìtẹ́nì ni mí níjọ wọ́n sì ti fẹ́ mi wọ́n sọ fún wọn pẹ́sẹ̀ ọkọ lẹ̀sìn ìyàwó kò sí tọ́ka tó pẹ̀lú kìrìsìtẹ́nì tí wọ́n jì èmi kọ́ o òun náà ní ẹ má dà ọ̀rọ̀ ìyàwó pọ̀ òun fúnra àwọn òun jí kọ́dà ìyàwó òun ká sùpà láàárọ̀ yìí àmọ́ òun tó òun ṣe islam náà sáwà kù sí wàhálà yìí àwọn bẹ̀rẹ̀ sí wáàsí ọ̀rọ̀ wáàsí àkàwé gbogbo ẹ̀ púpọ̀ ya lọ ní ẹ̀yìn náà lè sọ fún kírísítẹ́nì mo láwà ọ̀dẹ̀ yẹn àfàdà ní àfàdà ọ̀dà àbúrò ló ti jẹ́ àfẹ́gbọ́ ṣé àbẹ̀wò kankọ̀lù ẹ̀ máa gbọ́ àbẹ̀wò kankọ̀lù tí máa ń lọ báyìí láàrin ọ̀nà yóò kàn rí sáàrí pẹ̀lú òkú ó lè máa lọ láàrin ìjà yóò kàn rí sáàrí lójijì pẹ̀lú òkú yóò ní yé tọ́ba ti jẹ́ tẹ́bá ti dìímú kò ní rí àǹfààní ìmáàmù ni ajínigbéhùn ni dàdá ní central mosque ni sẹ́nu ọ̀gbìn tọrọ bá nígbà àwọn oníọ̀lọ́ba àwọn ìmáàmù náà ni ó nígbà tí kìíní yìí ṣe mí ó ní ẹ padà wá lọ́la ọbẹ̀ lẹ́nu pọ̀ lọ́la wọn lọ́rọ̀ tó mẹ́nu lé ọ̀sọ̀ ó ní tó bá fẹ́ sọ̀rọ̀ yìí òun ọ̀bẹ kí ìmáàmù tó jókòó kí tẹ̀síìrì jókòó.